Ògo mà ní fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah. Ìrànlọ́wọ́ aláìlẹ́nìyàn ó ṣe. Thank you, Jesus. Gbára aláìlẹ́nu ṣe tó fi ṣe ògùn ṣáájú ogun lálọ́. Kẹ̀yìnlá bó ìyá yìí ayé ní kò ní rí ṣùgbọ́n òun lórí. Dúpẹ́ pé àmì burúkú tí mo ń rí ní gbogbo oṣù kejìlá. Dúpẹ́ pé eléyìí ò ní borí. Ó ṣe bàbá gba ọpẹ́ Àmín rẹ̀. Jésù. Mo fi ọmọ rẹ̀ ilé ọ lọ́wọ́ lórúkọ Jésù níbi tí wọ́n dá ogún lẹ̀ sí ó yá dìde. Àmín Jésù. Mo tún sọ ó yá dìde. Àmín Jésù. Àlá ibi tó lásọmọ rẹ̀ àlá náà ò ní ṣẹ. Àmín Jésù. Àlá ibi tí ọmọ aráyé ńlá sí ọ àlá náà ò ní ṣẹ. Àmín Jésù. Àlá ibi tá a lá sí Nàìjíríà kò ní ṣẹ. Àmín. Ẹ̀mí mọ́ á gbè wá níjà. Àmín Jésù. Gbè wá níjà. Àmín. Á gbè wá níjà. Àmín. A ó sì rí ọwọ́ Àmín. Ó ti rí bẹ́ẹ̀. Àmín. A ti wo oṣù kejìlá nù. Bẹ́ẹ̀ni. Oṣù Ẹ̀dáì olórí ogun oṣù kejìlá là ń pè ní Ẹ̀dáì. First Chronicle 27:15. Ìtumọ̀ Ẹ̀dáì ní rìtọ́ní ẹni tó padà ó lọ ó padà rìtọ́ní from Babylon ẹni tó padà láti ilẹ̀ Bábílónì. Ẹ̀rí ẹ̀ mọ̀ pé Luke 10:17 náà sọ bẹ́ẹ̀. Yes, sir. Ó ní 70 ló rán lọ. Yes, sir. 70 náà dẹ̀ tún padà. Gbogbo àwọn tó rán lọ wọn náà lọ padà. Wọ́n tún wá padà lọ́wọ́ òfo. Wọ́n ní wọ́n padà pẹ̀lú ayọ̀. Yes, sir. Wọ́n padà pẹ̀lú ayọ̀ nìkan. Wọ́n ní Sátánì ṣubú níwájú wọn bí mọ̀nàmọ́ná. Yes, sir. Ẹ wo ó ní mo ṣe ń sọ fún ọ pé lóṣù yìí Sátánì ó ṣubú níwájú Àmín rẹ̀. Jésù. Ó lọ ó bọ̀. Àmín. Sọ pé màá lọ màá bọ̀. Màá lọ màá bọ̀. Nínú àánú Ọlọ́run. Nínú àánú Ọlọ́run. Nípa májẹ̀mú Ọlọ́run. Nípa májẹ̀mú Ọlọ́run. Òkùnkùn ní borí mi. Òkùnkùn ní borí mi. Ọwọ́ ayé ò ní borí. Ọwọ́ ayé ò ní borí. Èmi ò ní mọ bójì Èmi ọmọ. ò ní mọ bójì ọmọ. Ọmọ ò ní fi kú ṣàgbà Ọmọ mi. ò ní fi kú ṣàgbà mi. Ayé ò ní bá mi sọkún. Ayé ò ní bá mi sọkún. Mọ́tò onímọ̀rìwò wọn ní gbé sí ẹ̀gbẹ́ Mọ́tò lé mi. onímọ̀rìwò wọn ní gbèsè ẹ̀gbẹ́ lé mi. Lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run. Wọn ní rù mí ká. Wọn ní rù mí ká o. Ògo Ọlọ́run ní ṣíkò lára mi. Ògo Ọlọ́run ò ní ṣí kúrò lára mi. Gbogbo gbèsè tí mo jẹ. Gbogbo gbèsè tí mo jẹ. Ọlọ́run ó san o. Ọlọ́run ó san. Àwọn tó jẹ mí lówó. Àwọn tó jẹ mí lówó. Wọ́n san fún mi o. Wọ́n ó san fún mi. Gbogbo ohun tó yẹ kó dowó fún mi. Gbogbo tó yẹ kó dowó fún mi. Tí a ti gbé ọwọ́ lé. Tí a ti gbé ọwọ́ lé. A gbé ọwọ́ yẹn kúrò. A gbé ọwọ́ yẹn kúrò. Májẹ̀mú fọ̀hún fún mi. Májẹ̀mú fọ̀hún fún mi. Odò tí ń gbé kádàrá lọ. Odò tí ń gbé kádàrá lọ. Nínú ilé tá a ti bí mi. Nínú ilé tá a ti bí mi. Ẹgbẹ́ dànù. Ẹgbẹ́ dànù. Afẹ́fẹ́ tí ń kaṣọ àyànmọ́. Afẹ́fẹ́ tí ń kaṣọ àyànmọ́. Ẹ panumọ́ lórí Ẹ ọ̀rọ̀ panumọ́ lórí ọ̀rọ̀ mi. Ọfà tí ń fò ní ọ̀sán gangan. Ọfà tí ń fò ní ọ̀sán Ẹ gangan. padà síbi tẹ́ ẹ ti Ẹ ń bọ̀. padà síbi tí ẹ ti ń bọ̀. Táfàtáfà ilé wa. Táfàtáfà ilé wa. O ò lè rí mi O borí. lè rí mi borí. O ò lè rí ọmọ gbà O lọ́wọ́ ò lè rí ọmọ gbà lọ́wọ́ A mi. gbé orí mi sókè. A gbé orí mi sókè. Apamílẹ́rìn o. Apamílẹ́rìn o. Èmi ó lọ. Èmi ó lọ. Èmi ó padà. Èmi ó padà. Èmi ó sì rọdún Èmi ó tuntun. sì rí ọdún tuntun. Àmín. Àmín. Ẹ kú oríire náà. sir. Ọjọ́ kìíní ni wọ́n ti ń dífà Bẹ́ẹ̀ni. láti mú wọn. Oṣù kejìlá ló sì wá bọ́ Yes, sí. sir. Nínú Esther chapter 3:7 yẹn. Wọ́n ní wọ́n ń dífà níwájú èèyàn burúkú. Lójoojúmọ́. Ojoojúmọ́ ni wọ́n ń dífà. Wọ́n fẹ́ mú ọjọ́ kan. Wọ́n fẹ́ bà tẹnìkan jẹ́. Wọ́n fẹ́ mú ọjọ́ kan. Wọ́n fẹ́ fẹ́ yẹn nìkan lélẹ̀. Wọ́n fẹ́ mú ọjọ́ kan. Wọ́n fẹ́ gbomi lójú ẹni. Gbogbo ẹni ṣàmì. the Ayé name ò of ní Jesus. gbomi lójú rẹ̀. Àmín Jésù. Ẹni dífá láti mú ọjọ́ ibi. Ọjọ́ tó máa ìrìn àjò tí wọ́n máa gbé ọ jáde nínú àgbàrá In ẹ̀jẹ̀. the name of Ọjọ́ Jesus. tí nǹkan yòó kọ̀ tí wọ́n á ní wọn rí ọmọ. Gbogbo ọjọ́ tí wọ́n lọ ń dífá múnú In the òkùnkùn. name of Jesus. Ọfà ọba wọn. Àmín Jésù. Gbogbo wọn lọ wọn ò ní Àmín padà. Jésù. Gbogbo ẹni rìnrìn òkùnkùn torí àkọ́bí In the rẹ̀ name of yóò rà sójú ọ̀nà. Ìwọ náà sọ pé wọ́n lọ wọn Wọ́n ó ní bọ́. lọ wọn ò ní bọ̀. Àánú agbèmíró. Àánú á gbé mi ró. Wọ́n wá lọ́jọ́ yẹn pé o. Bẹ́ẹ̀ni sir. Ìdínú mo máa sọ pé èso kì í tẹ́tí nìyí. Wọ́n mú déètì yẹn ẹlòmí àzẹ́ká déètì burúkú wọ́n mú the day came ní the same Esther chapter 3:13. Wọ́n ní lẹ́tà wọ́n pín káàkiri pé kí wọ́n pa kúkúrú àti gíga, kí wọ́n pa kékeré àti ńlá, kí wọ́n pa obìnrin tó lóyún pẹ̀lú oyún inú rẹ̀. Pé wọ́n ti sanwó orí wọn, wọ́n ti sanwó òkú wọn. Ẹni sanwó ẹ̀mí rẹ̀, In the name ẹni of sanwó Jesus. pósí In rẹ̀, the name ẹni of rìn Jesus. òkùnkùn nítorí ọmọ rẹ̀. In the name Ẹ of gbọ́ o, Jesus. ìyá ọ̀rá dànù. Àmín Jésù. Wọn ò ní borí. Àmín Jésù. Ìwọ ló borí. Àmín Jésù. Wọ́n ní ìwọ ló borí. Àmín Jésù. Ìyá ìsàmì ìwọ ló borí. Àmín Jésù. Wọn ò ní borí. Àmín. Màá máa ṣiṣẹ́ lọ́sẹ̀ yìí Yes, sir. lórí májẹ̀mú ńlá ni. Ọlọ́run tí ó tún já pàdé yìí ó fẹ́ ṣe nǹkan kan ní Bẹ́ẹ̀. májẹ̀mú ńlá. Ìbéèrè 12, àṣírí 12 tí o tó gbọ́dọ̀ mọ̀ láti borí ogun tó kù lọ́dún. Ohun tí àwọn ọmọ Hébérù mọ̀nù tí ogun ò fi borí wọn. Bíbélì sọ fún wa nípa kábíyèsí kan ní oṣù kejìlá ló gbà sílẹ̀ rẹ̀. Wọ́n pè ní Jóákímù ọba Júdà. Wọ́n ló ṣe ẹ̀wọ̀n. Ó ṣe ẹ̀wọ̀n ọdún 17 ní ilẹ̀ àjèjì. Ọba lòun náà wọ́n dẹ̀ mú ọba kúrò lórí ìtẹ́. Wọ́n dẹ̀ jẹ́ lọ ṣẹ̀wọ̀n ní ìlú bòmí. Ẹ wo gbogbo ọba tí ń ṣẹ̀wọ̀n káàkiri. Àwọn ọba tí a bí bẹ̀ Ọlọ́run dá wọn bẹ́ẹ̀.
orí adé nínú ọgbà ìsìnrú. Kí lórí mi ń ṣe? Orí adé jáde ní ọgbà ìsìnrú. Orí adé ọmọ mi jáde ní ọgbà ìsìnrú. Orí adé mi jáde ní ọgbà ìsìnrú. Orí adé ìpè mi jáde ní ọgbà ìsìnrú. Ó dẹ̀ ń sìnrú fún 37 years, 37. Wọ́n ní ṣùgbọ́n nígbà tó di oṣù 12, Bíbélì sọ fún wa wípé ọba kan jẹ́ ní ilẹ̀ Bábílónì, wọ́n ń pè ní Efumerodaki. Wọ́n ló dìde, wọ́n ló ní nù ẹni gbọ́dọ̀ jáde. Ó dẹ̀ ṣe ohun méje fún ohun méje ló ṣe fún. Bẹ́ẹ̀ ni mọ́ ọkọ méjèèjì lẹ̀. Number 1, wọ́n ló gbé orí rẹ̀ sókè. Ó gbé orí ẹ̀ sókè. Orí ẹ̀ tẹ̀ba. Ẹni tí ń sẹ́wọ̀n orí ẹ̀ tẹ̀ba. Gbogbo ẹni tí orí rẹ̀ tẹ̀ba ti ń gbọ́ mi láàárọ̀. Kábíyèsí ni ọ́. Ó wà nú ẹ̀wọ̀n ilé bàbá. Ó wà nú ẹ̀wọ̀n ilé ìyá. Ó wà nú ẹ̀wọ̀n ilé àná rẹ̀. Àkọ́bí rẹ̀ wọ̀n ògo ń bẹ lórí ẹ̀ ṣùgbọ́n ń bẹ nú ẹ̀wọ̀n. Oṣù 12 rèé. 2 Kings 25:27. Orí adé rẹ̀ ó yá dìde. Àmín Jésù. Ẹ gbàdúrà láàárọ̀ ẹ̀ pẹ̀lú Psalm 31. Ẹ̀mí mímọ́ mi jáde. Bó o ti ń jáde lọ yìí, Ọlọ́run bọ̀ jáde. Àmín Jésù. Ayé ò ní dìgbò lọ́wọ́ Àmín Jésù. lọ sórí rẹ̀ Àmín. lọ rí kójọ. Àmín. Kò ní tú.